He's done this for 5 years. Nǹkan kan ṣo tí mo fẹ́ ni pé kó change. Máa ṣe mí lè ṣe mọ́ táwọn méjèèjì bá ní nǹkan papọ̀. Ṣé ń pọ̀ jù? Ṣo fẹ́ pa mí ni? No problem. Tó bá ti pa mí, kó fòkú mi ránṣẹ́ sáwọn tó ní mí. Tèmi àti ẹ bá fẹ́ jọ ní nǹkan pọ̀, máa ṣe lè fún mi. Kí ni ìdẹ̀ ní gbà kó pa ẹ́ fún mi. Bí tóun bá ti fẹ́ bóbìnrin lájọṣepọ̀, bí kóbìnrin yẹ kó lóun lábẹ́. Kí lọmọbìnrin ṣe fún ẹ tó fi fẹ́ pa? No, kí ló ṣe fún ẹ tó fi abuse ẹ? Don't abuse them mentally, psychologically, even physically. What is wrong with you? Ọkọ ọmọ yín ó máa ń lu ọmọ yín nígbà tí wọ́n bá fẹ́ jọ ní ìbáṣepọ̀. Mo gbé mo dáràn tèmi bá mi. Ṣé tí ẹ dí lò ṣe gbọ́ bí mo ṣe máa ń pariwo lábẹ́ ẹ̀ kó ti tó?